Èṣùgbà Kẹ́ṣùgbà Èṣùgbà tí ẹ kọ́ wọn lọ. Ilẹ̀ ń gbóná nígbà tí Koleoso dé. Ọmọ Osogbemi, èmi tí kì í bẹ̀rù òjò. Koleoso, ọmọ ràbọ̀ ìdílé Ògún. Ẹ̀jẹ̀ ń yọ mi ọwọ́ rẹ̀ bí náírà. Ohun tí ó sọ ló ń ṣẹ, ẹ̀mí ọ̀run bẹ̀rù orúkọ rẹ̀. Koleoso, ọmọ aráàgọ̀ ìdílé Ògún. Ẹ̀jẹ̀ ń jó ní ọwọ́ rẹ̀ bí náírà. Ohun tí ó sọ ló ń ṣẹ, ẹ̀mí ọ̀run bẹ̀rù orúkọ rẹ̀. Koleoso, born of the house of war. Blood burns like thunder in your hands. Whatever you declare comes to pass. Even the spirits fear your name. Koleoso, ẹ̀mí ogun tí yó. Òrìṣà ń sáré kí wọ́n má bàa rí. Ọmọ Osogbemi, ọ̀rọ̀rùn ọ̀wọ̀ ọ̀rọ̀rùn. Iná ń jó òru ìléru. Koleoso, blazing spirit of war. Even the gods flee your path. Son of Osogbemi, God among gods. Fire burns, sky spin, earth shakes. Àwọn àjogúnbá àpájùbọ́n orúkọ rẹ̀ ń dáwọ́ nulẹ̀, ojú rẹ̀ bí òòrùn dòńtò. Ọ̀rọ̀ rẹ̀ ń pa ayé mọ́lẹ̀. Your power never sleeps, your command never ties. When you roar, the spirits of heaven scatter. Koleoso, ẹ̀mí tí kì í ṣàkúfọ̀. Ọmọ Osogbemi, òkúta aláìfìẹ̀rù. Ọ̀run kún fún ìró rẹ̀, ayé ń fọ́ lójú orúkọ rẹ̀. Koleoso, spirit that never falls. Son of Osogbemi. Èso ọ̀dàrà àwọn onílé oríta. No fear. The heavens roar with your voice. The earth trembles at your name. Koleoso, This Koleoso
movie, part 7, is 10 over 10 for me. For me to review this movie, this is movie review from Yoruba TV. I review this movie 10 over 10. Ẹ kú lé báyìí láàkárà lé o. Ẹ káàbọ̀ sí la máa kérò ọ̀nà pẹ̀lú. Ẹ̀yin làwọn máa bá àwa náà làwọn máa wá. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Iteledicon. Ibrahim Yekini, number 1 for the industry now. For the Yoruba music industry, Iteledicon has been the number 1 for now. Because for a person to produce a movie and within 7 hours got a 1.1 million views, it's something surprising. What they surprise. Koleoso apá kẹjọ ló ń bọ̀ lọ́nà tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ báyìí. Kò sẹ́ni tó máa wo apá keje yìí tó máa sọ pé mo fi Koleoso tí Iteledicon sí yìí tó máa sọ pé kò dùn. I really commend the effort of Ibrahim Yekini, Itele, and all the cast in Koleoso. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tó yẹ pé tápákì ẹ̀jọ́ bá ti ń jáde náà lẹ fẹ́ jẹ́ ká tètè máa mú notification wọn yẹn wá fún yín lórí Ibrahim lórí Iteledicon TV. Ẹ tètè tẹ subscribe báyìí kẹ́ ẹ dẹ̀ comment pé Koleoso part 8. Ẹ jẹ́ ká sọ ẹni táwa nífẹ̀ẹ́ jù nínú Koleoso. Ta ló nífẹ̀ẹ́ jù? Who is your favorite in this Koleoso movie? Is it Osogbemi? Is it Osobola? Is it Osowande? Or Koleoso himself? Or is it Efun? Or who is your favorite in this movie from part 1 to part 8? Please, I want you to like and share and comment. This is Yoruba TV, where we will be giving you movie review, movie recap, and Yoruba movie. I want you to stay tuned. Please, the review of this movie, this part 7 got me 10 over 10. 10 over 10. 10 over 10 from Yoruba TV. Movie Koleoso yìí, part 7 yìí, ó máa jẹ́ fíìmù kan tó dùn wọn. Àwọn èèyàn ti ń retí pé kí ló tó fẹ́ ṣe mọ́, ṣùgbọ́n Ibrahim Yekini tí àwọn èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ ó tó pẹlẹ́gàn lẹ́nu mọ́, ó pọ̀ tá lẹ́nu mọ́ nínú Koleoso yìí. Koleoso yìí dùn gbọ́ngbọ́n ó sì kàn sí i. Who is your favorite? Comment. Ó dàbọ̀.